ọbẹ̀ yìí ni kó lọ ṣe ètò ọbẹ̀ yìí ló máa jẹ lẹ́yìn tó bá parí nǹkan oṣù ẹ̀ fún gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ especially àwọn tí ò ní medical reason fún infertility problem tí wọ́n ní. bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n ń try àti sọ fún ẹni pé bóyá o wà medically okay wo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ àmọ́ infertility náà ni wọ́n jà ń sọ o ráyè lóyún yìí náà ni ó lọ́wọ́ ẹ̀mí òkùnkùn nínú omi àgbọn làṣírí ibẹ̀ bá mi gẹ́ẹ̀tì gúre tó bá ti gẹ́ẹ̀tì ẹ̀fọ́ gúre water leaf gẹ́ẹ̀tì àlùbọ́sà gẹ́ẹ̀tì ìyèrè wá bá mi gẹ́ẹ̀tì irú woro lọ gbogbo ẹ̀ papọ̀ ò ní lọ irú yẹn wàá fi ṣe pẹ̀lú omi àgbọn ó lè lo ẹja ó lè lo ìgbín ó lè lo ẹyin ó lè lo pọ̀nmọ́ ó lè lo ẹran màálù kó ṣàfihàn ìkan nínú ẹ̀ kó fi ṣe kó jẹ́ tẹ̀léra àmọ́ wàá parí píríọ̀dù kó tó máa jẹ́ bí sínú láì tààlà wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọ kan lọ ṣé wọn bá jókòó sínú wúńbù ẹ omi àgbọn yẹn ni kóòdù àwọn kọ̀ọ̀kan ti papọ̀ ń bẹ̀ èmi ò tán ẹ́ o bí sínú láì tààlà fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sí àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680 lẹ́ẹ̀kan sí account number fáwọn aláìní charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization fídíò yìí ni kò gbájúmọ́ má gbájúmọ́ ìyàwó mi tó jókòó ó ti yẹ ń sìn a máa ń kẹ́ obìnrin ni tún faná láti bẹ̀ yẹn fídíò yìí ni kò lọ ṣe kó dọ́lọ́mọ láyé